Hello, ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́, mo kí yín níbikíbi tí ẹ wà. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa Báyé ṣe ń lọ. Báyé ṣe ń lọ kò yé wa mọ́. Báyé ṣe ń lọ kò yé wa tó. Ẹ̀yin tèmi, a mà tún ti dé lówùrọ̀ yìí. Àrà ọ̀tọ̀ lélẹ́yìí tí a tún mú wá ní òwúrọ̀ yìí. Ẹ̀yin tèmi, gẹ́gẹ́ bí ẹ ṣe ń gbọ́ lórí ẹ̀rọ ayélujára bó ṣe ń lọ káàkiri àgbáńlá ayé nípa ohun tí ó ń ṣẹlẹ̀ tí àwa náà tí a sì ń bá wọn dá sí nípa ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá. Tẹ́ bá ń gbọ́ rògbòdìyàn èyí tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Ìbà Gani Adams pẹ̀lú olóyè wa Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà. A máa ń pè ọ̀rọ̀ yìí ní kékeré, ó máa ń di ní ńlá. Olóyè wa Sunday Ìgbòho Òòṣà, bàbá ti jáde o. Ó ti fi èrò inú rẹ̀ hàn lórí ọ̀rọ̀ tó ń lọ tí olóyè wa Ìbà Gani Adams tó sọ sí orí ẹ̀rọ ayélujára èyí tí àṣírí ẹ̀ tó lu jáde. Lóòótọ́ ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ìní, ọ̀rọ̀ ọdún bíi 2 àbí 3 sẹ́yìn ni. Ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀? Kó jẹ́ pé lẹ́nu irú Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, ló yẹ ká ti máa gbọ́ irú àwọn ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí. Ẹ̀yin tèmi tó ń bá mi gbọ́ ètò yìí, ẹ bá mi share ẹ̀, ẹ bá mi tẹ love and like, ẹ bá mi pín ètò yìí kó dé ọ̀dọ̀ Ìbà Gani Adams àti àwọn ọmọlẹ́yìn wọn tí ṣe OPC. A nílò ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kun àbí ọ̀tẹ̀ ní ilẹ̀ Yorùbá mọ́. Kì í tiẹ̀ ṣe ní àkókò tá a wà yìí tó jẹ́ pé ogun ti wọ ilẹ̀ Yorùbá ló yẹ ká máa dìtẹ̀ ara wa. Ṣùgbọ́n bá a ṣe ń gbọ́ lórí ọ̀rọ̀ bàbá wa Ìbà Gani Adams, ọ̀rọ̀ yìí ti ń di lemọ́lemọ́. A gbọ́ pé bí wọ́n ṣe ṣe nígbà tí àwọn àti bàbá Fáṣẹ̀hùn nìyẹn, tí wọ́n dìtẹ̀ mọ́ bàbá yìí títí tí wọ́n gbàjọba bàbá yìí. Ààrẹ Ọ̀nà Kakanfò la pè wọ́n. Kò yẹ kí wọ́n máa ṣe irú ọ̀rọ̀ báyìí. Bó ti wulẹ̀ jẹ́ wípé wọ́n bá ní aáwọ̀ láàrin àwọn àti olóyè wa Chief Sunday Ìgbòho, irú irọ́ bàǹtìbàǹtì báyìí kò yẹ kí ó máa jáde lẹ́nu wọn. Àgbà ò kì í ṣòro bí èwe. Ẹ bá wa bẹ bàbá wa Ìbà Gani Adams. Wọn ò nílò irú àwọn ìwà báyìí. Olórí ni wọ́n, olórí sì máa ń gbà ni. Àwa ò wá gbè lẹ́yìn ẹnì kankan o. A gbè lẹ́yìn olóyè Sunday Ìgbòho, bẹ́ẹ̀ ni a ò gbè lẹ́yìn bàbá wa Gani Adams. Ṣùgbọ́n ohun tó ń ṣẹlẹ̀ tá à ń rí òun là ń sọ. Kí ló jẹ́ káwọn èèyàn kan nífẹ̀ẹ́ olóyè Sunday Ìgbòho? Torí iṣẹ́ ribiribi tó gbéṣe ni, tó kojú àwọn Fúlàní agbénipa ní ìlú èyí tí a ti bí lọ́mọ. Ohun yìí ni gbogbo èèyàn rí tán ṣe ń gbé oríyìn fún Chief Sunday Ìgbòho. Bàbá wa Gani Ìgè, ẹ̀yin náà ẹ dìde kẹ́ẹ̀tì ṣe nǹkan kan káyé orí yín. Bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ tí olóyè Sunday Ìgbòho máa ń sọ ni pé òun ò ní aáwọ̀ pẹ̀lú yín. Òun ò bá yín du ipò, bẹ́ẹ̀ ni òun ò bá yín gba owó. Títí òun ni pé bí ètò ààbò bí a ṣe dé ilẹ̀ Yorùbá. Eléyìí tó wá ń jà rànran yín nísìnyí, olóyè Sunday Ìgbòho Òòṣà ó ti fi ohùn ránṣẹ́. Bàbá yìí sọ ẹ̀dùn ọkàn ẹ̀. Ó ní irọ́ ńláńlá ni wọ́n pa mọ́ òun. Ó ní irọ́ bàǹtìbàǹtì báyìí ni bàbá wa Gani Adams ló pa mọ́ òun pé òun gba 45 million lọ́wọ́ bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ọ̀rọ̀ yìí bàbá wa Ààrẹ Gani Adams, ẹ tún ta bá bàbá wa olórí wa ààrẹ wa
bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹni wọ́n gbé owó bàǹtìbàǹtì fún olóyè Sunday Igboho. Olóyè Sunday ó ti jáde síta o, ó lóun ò sọ ọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀, ó lóun ò ṣe nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀, ó sì ní ẹ̀ẹ̀kan ṣoṣo báyìí lòun rí bàbá wa Bọ́lá Ahmed Tinubu rí. Ẹ tún sọ ẹni pé àwọn kan, èmi ò ní dárúkọ, báwọn ni bàbá wa Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ń lò tí wọ́n fi ń ṣe iṣẹ́ burúkú tí wọ́n fi ń pa àwọn èèyàn. A tún gbọ́ pé ẹni wọ́n fẹ́ pa yín náà tí ṣe Sunday Igboho ṣá tó ní irọ́ ni wọ́n pa. Bẹ́ẹ̀ tún ni a tún gbọ́ fọ́nrán kan tó jáde tó ní ẹ̀yin ohun yín la gbọ́ wípé ẹ̀yin lẹ sọ wípé olóyè Sunday Igboho lọ́wọ́ nínú ikú Bọ́lá Ìgè. Sunday Igboho ti jáde ó lóun ò lọ́wọ́ nínú ikú Bọ́lá Ìgè o. Even ìgbà tí ọ̀rọ̀ ikú Bọ́lá Ìgè ń ṣẹlẹ̀ ó lóun wà ní Mọdákẹ́kẹ́ tóun ń ja ìjà Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́. Báwo wá ni ẹni tí ó wà ní ojú ogun ní Mọdákẹ́kẹ́ tí ó ṣì wá kúrò tí a wá pa Bọ́lá Ìgè? Arákùnrin ti jáde o, ó lóun ò fẹ́ ṣe ẹjọ́, ó nítorí kì í ṣe ẹjọ́ ni ó bá àwọn ní ilẹ̀ Yorùbá lọ́wọ́ yìí. Ṣe rí pé ìgbà míì ibi tá a bá ti ní ká bá ọgbọ́n, ìgbà míì a lè má bàá ń bẹ̀. Ṣùgbọ́n o, bàbá wa Gani Adams, tó bá jẹ́ pé ní òtítọ́ àti òdodo ó ní ẹ̀yin náà lẹ ní evidence pé lóòótọ́ Sunday Igboho wọ́n gba owó lọ́wọ́ bàbá wa ààrẹ Bọ́lá Tinubu, ẹ̀yin náà ẹ bá wa jáde kẹ̀tẹ̀ bá wa tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí. Kì í ṣe ìjà, torí ọ̀rọ̀ yìí ó ti ń lọ síbi tí kò yẹ kó dé. Ẹ̀yin àgbààgbà méjì náà la gbójúlé nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n ẹ ní ìfẹ́ ara yín, ẹ ní ìkùnsínú ara yín. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tó ń wò mí, ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi share ètò yìí kó délé kó dóko kó dọ́dọ̀ àwọn ọmọ bàbá wa ààrẹ ọ̀nà kakanfò ti ilẹ̀ Yorùbá, kí àwọn náà kan ro ọ̀rọ̀ yìí. Tó bá jẹ́ pé àwọn náà ń pa irú rọ́bà yìí mọ́, báwo ló ṣe fẹ́ rí lára wọn? Pàápàá jùlọ bàbá mi, bàbá pupa, bàbá wa Dáúdà. Ẹ ṣe àtúnṣe, olórí ni yín. Gbogbo ilé tẹ̀ ń jáde tẹ̀ ń sọ̀rọ̀ sí Sunday Igboho. Sunday Igboho ń ṣe èèyàn tẹ́ lè máa sọ̀rọ̀ sí. Ọmọkùnrin yìí ó ń jà fún orílẹ̀-èdè bàbá ẹ̀ ní tí í ṣe orílẹ̀-èdè Yorùbá. Kò jáde níjọ́ kan pé òun fẹ́ di ààrẹ ọ̀nà kakanfò. Bẹ́ẹ̀ ni kò jáde níjọ́ kan pé òun ní ìjà pẹ̀lú ẹ̀yin OPC. But ẹ̀yin OPC tó wà lábẹ́ bàbá wa Gani Adams, ẹ̀yin lẹ ń gbógun ti ìránṣẹ́ yìí tí kì í dẹ̀ ṣe pé ẹjọ́ ní nǹkan kan papọ̀, àbí nǹkan ti papọ̀ tó dà yín pọ̀ tẹ́ ò fẹ́ ṣàlàyé fún wa ni. Bàbá wa Gani Adams, ẹ bá wa tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí. Tó bá jẹ́ pé ní òtítọ́ àti òdodo ó ní ẹni ẹ̀rí èyí tó dájú wípé Sunday Igboho ó gba owó lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu, kò bá dára kẹ́ jáde síta kẹ́yìn náà kẹ́ wá sọ ti ẹnu yín bí olóyè Sunday Igboho bó ṣe jáde tó sọ títí ẹ̀, kẹ́ ẹ bá wa tàn mọ́lẹ̀ sí. Eléyìí ò ní pé ẹnìkan á kọjú ìjà sí yín àbí ẹnìkan á ṣe ohun tí ò yẹ sí yín, ṣùgbọ́n ká fi lè mọ ojú ìka ènìyàn ní ilẹ̀ Yorùbá ni. A ò ní wí jù báyìí lọ. Ẹ jọ̀ọ́ gbogbo èèyàn mi tó ń wò mí nílé lóko, ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi tẹ love and like. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí tẹlifíṣọ̀n station mi tí í ṣe Baye ṣe ń lọ lórí ẹ̀rọ YouTube. Ẹ ṣé mo dúpẹ́. Ètò pọ̀ o, ẹ tún máa bá mi, èmi náà ni wọ́n máa rí yín. A ò ní kú, bẹ́ẹ̀ ni a ò ní rùn. Ó kí wa o, ó dáa, ó dìgbà.